Bukky Jesse ti tú àwọn àṣírí kan nípa Mohbad àtìyàwó ẹ̀ Wùnmí o wípé báwo ni Wùnmí ṣe jẹ́ sí Mohbad. Àwọn ọ̀rọ̀ kan ti jáde o nípa ìgbé ayé Wùnmí pẹ̀lú Mohbad nígbà tí Mohbad wà láyé. Ó ṣàlàyé àwọn tí wọ́n mọ irú ẹni tó jẹ́ tí Wùnmí jẹ́ sí Mohbad. Kódà ọ̀rọ̀ yìí kan àwọn blọ́gà kan o, àwọn blọ́gà tán ní Adégún tí wọ́n tún máa ní Adéògúnmọ́. Nígbà tí ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀, Bukky Jesse wá fohùn ránṣẹ́ sí ọba Lẹ́kì Olóyè Òṣìfẹ̀sọ àti àwọn ìṣàngbé ọba Lẹ́kì lórí ọ̀rọ̀ Wùnmí ìyàwó olóògbé Mohbad. Irú èèyàn wo ni Bukky Jesse sọ pé Wùnmí jẹ́? Àwọn nǹkan wo ni ó ní Wùnmí fi ojú Mohbad rí nígbà tí Mohbad wà láyé? Ó mà ṣe o. Bukky Jesse sọ̀rọ̀ nípa spending tó tú àwọn àṣírí kan nípa Wùnmí. Kódà ó sọ̀rọ̀ nípa gbogbo àwọn ìjà tó ṣẹlẹ̀ láàrin Wùnmí àti Mohbad nígbà ayé ẹ̀. Kí ló dé tí Mohbad fi ń hùwà bí ẹni ya wèrè nígbà tó wà láyé? Ṣé ọwọ́ Wùnmí ló ti wá ni? Báwo ló ṣe jẹ́? Ibo lówó Mohbad ń wọlẹ̀ sí nígbà ayé ẹ̀? Ibo ni àwọn property Mohbad pàpà wọlẹ̀ sí o? Ìkan kí sẹ́sẹ̀ ràgó. Ẹ wá gbọ́ èyí tí Bukky Jesse tó tú jáde lórí ọ̀rọ̀ ikú Mohbad. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Lára àwọn ìbéèrè tí Bukky Jesse wá ń béèrè lọ́wọ́ Wùnmí náà ni pé ṣó yẹ kí wọ́n ní wọ́n ń ṣọjọ́ ìbí oṣù méje lẹ́yìn ikú Mohbad, pé bó bá jẹ́ pé irú ẹ̀ ni ó kọ́gun sọ́dọ̀ Mohbad bóyá òun ló wà láyé tí Wùnmí sì ṣaláìsí, pé báwo ni ò bá ṣe rí. Nǹkan kí sẹ́sẹ̀ ràgó ẹja gbóhùn lẹ́nu Bukky Jesse. Ọba Lẹ́kì wàá lọ bèrè tó bẹ́ẹ̀ lọ́sàn yìí. Olórí burúkú dáńkú ó dàbí short put Ọba Lẹ́kì àti ìwọ àtolórí burúkú Ọ̀túnba òsì ọba ẹ̀yìn ọba ìgbẹ̀yìn ọba ìbànújẹ́ ọba tó pẹ̀rẹ̀ lọ́tún ọba Òṣìfẹ̀sọ. Mo yìí ń bọ̀ fún ẹ. Òṣìfẹ̀sọ ni mo gbé ojú ẹ̀ sórí social media tẹ̀ ń wò yìí. Òun ni PA Ọba Lẹ́kì. Ẹni báwo ni mo ṣe gba fọ́tò ẹ̀? Òun ló pè mí ìjọsí tó sọ pé wọ́n sọ pé lẹ́fọ̀ọ́ ó ní ó lẹ́fọ̀ọ́ òun ń ṣe tàkìtọ̀. Ó pè mí ṣe rántí ẹ bá mi kọ̀ǹkọ̀ tẹ bá mọ̀ pé rántí. Ṣe rántí tí mo sọ pé ó pè mí tó sọ pé wáì tí mo ṣe ń dárúkọ Ọba Lẹ́kì. Mo ní lọ mú bí tí mo ti dárúkọ Ọba Lẹ́kì gangan wá fún mi. Ó ní but ṣebí Ọba Lẹ́kì nìkan ló ń gbé ní Lẹ́kì. Mo ní kó lọ bèrè lọ́wọ́ Google. Ó ní ṣé mo lè prove nǹkan tí mò ń sọ ní court? Mo ní jẹ́ ká dé court náà kó wá mọ̀ bí mo lè prove ẹ̀ àbí mo lè prove ẹ̀. Ṣé ń gbọ́ mi? Ó court ńjọ́ yẹn. Ìgbà tó máa gbé first petition jáde ṣe rántí wọn ò forúkọ mi sí. Ṣé rántí orúkọ méjì kan lọ fi sí àtàwọn tó wà lórí TikTok but mo sì bọ́ta mo sì sọ̀rọ̀. Ṣé ń gbọ́ mi? Now ibẹ̀ ni mo ti gẹ́ẹ̀tì fọ́tò ẹ̀. Phone number tó fi pè mí níjọ́ náà ni mo gbé síta. Ibẹ̀ mo ti gẹ́ẹ̀tì fọ́tò ẹ̀. Ṣoré ẹ̀tẹ̀ lọ bá kó wá fi ọ̀já pọ̀ yín yẹn. Ó ti fọ̀já pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí social media. Wọ́n ń jábọ̀ ni ẹlẹ́nu méjì ni òun ló máa ládégún tó wo yín bá tó lè ní. Ó ti máa sọ pàdé ògùn ni. The fact pé tí ẹ lọ bá TVC, ẹ lọ bá channels, ẹ lọ sọ́dọ̀ blogger, ẹ lọ sọ̀rọ̀ níbẹ̀. Ó ti sọ pé Ọba Lẹ́kì is guilty. Ọba Lẹ́kì mo challenge ẹ tó o bá pè mí lẹ́jọ́ ò ní ṣe oríire. Tó o bá pè mí lẹ́jọ́ orí ìtẹ́ bàbá ẹ̀ tó wà yẹn ó máa kú síbẹ̀ ni. Ṣọ́bẹ̀ pé mo jáde fún ẹ tó ìwí sórí olórí burúkú tó lọ bá yẹn. Ìtorí ẹ̀ ìwọ ló máa jẹ bá yẹn. Máa fi ẹ lákàlàkà, máa fi ẹ lógbòlógbò. Ọ̀rọ̀ yìí lágbára o. Abẹ́ ẹ̀gbọ́n àwọn àṣírí tí Bukky Jesse ń tú lórí ọ̀rọ̀ Wùnmí, gbogbo àwọn ohun tó ṣe sí Mohbad nígbà ayé ẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ò lọ́wọ́ ṣẹlẹ̀. Ẹ̀rọ BJ ẹ̀rọ. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Náà kí ni mo fẹ́ sọ? Ìgbà tán wà ní court. Ṣé ń gbọ́ mi? Wọ́n béèrè lọ́wọ́ spending. Wọ́n ní báwo ni Àṣànà, Òbò Èkó, Òbò Àbújá, Òbò Ìbàdàn, Òbò Ṣàngó, Òbò Ẹdó,
Òbò Òṣogbo ó ti póbò kárí 36 states ní Nàìjíríà. Wọ́n ní báwo ló ṣe jẹ́ sí Mohbad. Spending, God bless you. Spending sọ categorically ni only girlfriend ni, GF girlfriend ni. Only they were never married. Only girlfriend. Òbò Federation only girlfriend ni. Spending, God bless you. Ìtorí wọ́n ní làákàyè ni. Ó ti gbé ìlú òyìnbó, ó mọ difference from girlfriend and being married. God bless you. Wọ́n wá tún béèrè lọ́wọ́ ẹ̀ ṣe àwọn èèyàn Olúwa mi ẹ̀rọ BJ. Wọ́n tún wá béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ṣé Òbò Federation wọ́n ní ṣé ó máa ń dáná fún Mohbad olórí burúkú ọmọ aláyé bàjẹ́ apọ̀kọjáyé ó ní ṣí oríire ó ní ṣàkọ́ tó dájẹ́ gbogbo alátìlẹyìn wọ́n máa fò sọ́lẹ̀ kú lẹ́yọ kọ̀ọ̀kan ni àdàbí tó bá lọ́wọ́ nù kú Mohbad. Ṣé ń gbọ́ mi? Wọ́n ní ṣé ó máa ń ṣe oúnjẹ fún Mohbad. Ẹgbẹ́ ọ̀kan tó sọ ṣá. Spending ní kò ń ṣe oúnjẹ fún Mohbad. Ó fẹ́yàn ní ṣùlọ́kà. Olọ́kọ ẹni husband of your youth. Èmi sọ kíní kan ìfẹ́ kì í ṣí ìfẹ́ kì í ṣá. Tó bá nífẹ̀ẹ́ ọkọ tó fẹ́sẹ̀ ó ní lọ máa ṣe birthday kó wá máa kọra mọ́jọ́ ó ṣe kọrin Maria be like Marita ó ti mọ̀ pé wọ́n ló ń bá wí ó wá ń ṣe àwọn ló máa fẹ́ kólẹ̀ tá ló máa fẹ́ kólẹ̀ fún ẹ ìyá ẹ ló máa fẹ́ kólẹ̀ bí ìyá ẹ ṣe lọ ọ̀nà exile lọ sí Amẹ́ríkà bí wọ́n náà ṣe yìí máa lọ ọ̀nà exile wọ́n máa wọnú gbóòórùn mọ́lẹ̀ wọ́n máa pa ẹ́ síbẹ̀ ni wọ́n máa fẹ́ yẹn kàgbá síbẹ̀ ni olórí burúkú ọmọ gbogbo nǹkan ló fi jẹ ọmọ yẹn níyà nígbà tó wà láyé ó fòbò jẹ níyà ó fowó ẹ̀ jẹ níyà wọ́n bọ̀ gbogbo abuse gbogbo 8 stages of abuse ló fi jẹ ọmọ yẹn níyà nígbà tó wà láyé. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá rí fọ́tò Tọ́pẹ́ Ọ̀túnba Tọ́pẹ́ òsì ọba ìgbẹ̀yìn ọba ilẹ̀ ọba ìbànújẹ́ ọba àkóbá àdábá ọba òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wá wo fọ́tò ẹ̀kẹ́ screenshot ẹ̀ àti nọ́mbà ẹ̀ nìyẹn ẹ tẹ́fẹ́ nu yín sẹ́ mo fẹ́ rí gbogbo ìfẹ́ nu yín tẹ́fẹ́tẹ́ ṣé ẹ̀ ń tẹ́ lọ báyìí lẹ́rù bó máa gbèjà yín ẹ ti ṣí ẹ̀ ń tẹ́ lọ báyìí gangan òun ló máa kó yín sí tàbí ọmọjọ́ mẹ́tò tó bá jẹ́ pọ́wọ́ yín mọ́ kí lẹ lọ sábà blogger nǹkan tí Wùnmí ṣe nígbà tí Mohbad kú gangan náà nìyẹn Mohbad kú ó pariwo síta ó lẹ̀ sẹ́yìn mọ́tò ó sọ pé gbà mí ọkọ mi kú bọ̀ kàkà kó sọ bẹ́ẹ̀ ó lọ bá olórí burúkú òkú ayé òkú blogger jíswèrè òun náà ni ọba Lẹ́kì ṣe yìí ó gbé ọ̀tún ọba òsì ọba ìgbẹ̀yìn ọba ilẹ̀ ọba olórí burúkú ọba ọ̀rọ̀ yìí lágbára ọ abẹ́ ẹ̀gbọ́ àwọn àṣírí tí Bukky Jesse ń tú lórí ọ̀rọ̀ Wùnmí gbogbo àwọn ohun tó ṣe sí Mohbad nígbà ayé ọ̀rọ̀ rẹ̀ ò lọ́wọ́ ṣẹlẹ̀. a ti mọ̀ wọ́n kò sí kankan gidi tó ti Sódómù àti Gòmórà àwọn jáde ẹ rántí ìgbà tí Genesis ń jọ sí òun ló kọ́kọ́ bọ́ta máa play gbogbo ẹ̀ máa update yín ní gbogbo ẹ̀ òun ló kọ́kọ́ bọ́ta ó lóòótọ́ ni mo sọ ó náà ti wá fẹjọ́ Genesis sóhun ó ló rèpù lóòótọ́ ó dẹ̀ ló máa ń jalè ó máa ní kó dáwó kó owó lọ ṣe gbogbo yín rántí ìgbà tó tún máa bọ́ta tó fún ní 1000 ọmọ iṣẹ́ tó ti kú sìn àkútù kù yẹn lọ́lọ́run àtọwọ́ àti ìyá àbàdàn aláṣọ gbogbo ìyá àbàdàn tó ń taṣọ yẹn náà atrocities tó ti commit lórí social media ló lọ yìí ó wá lanu gbàgà ìyẹn náà sọ̀rọ̀ ń sìn àti fún mi Beauty World òun ló bá yé ẹ̀jẹ̀ dé mi ṣèbí ó pè mí kí n bóun bẹ Beauty World ṣèbí mo bá bẹ Beauty World àwọn olórí burúkú dédé mi ti ráyè gbogbo tí ṣé ń gbọ́ mi ìgbà èyí tó kú yẹn kí ló kọ wèrè tó kú yẹn olórí burúkú bó ṣe gbógun títí náà ń gbà yẹn ni nǹkan tí mo sọ àwọn àlọ́ ń fọ́ọ̀mù WhatsApp message èyí olórí burúkú yẹn ọ̀hún ló máa kú síbi gbogbo ọ̀ṣun máa kú lẹ́yọ kọ̀ọ̀kan bí ọmọ máa yọ lára àgbálẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ló mọ wọ̀wọ̀ ń yọ ọmọ máa yọ lára àgbálẹ̀ ọmọ máa kú kú oró ni ìtọ́rọ́ lọ́mọ ẹ̀ pé wọ́n ṣe dáadáa bàbá yẹn gangan ló jẹ́wọ́ fún mi pé 1000 pounds ni Genesis sọ fún ìyá àjàrà àbúkà ó ṣojú bí ìgbà tó bá ṣe kọ́kọ́rẹ́ tọmọ kékeré bá fọwọ́ ba ojú kọ́kọ́rẹ́ jẹ́ bójú ẹ̀ ṣe rí nìyẹn ẹmọ tó bá ṣe kọ́kọ́rẹ́ sínú abọ́ kó wá mú ọwọ́ ẹmọ tọmọ kékeré tó yẹ̀ṣẹ̀ ń jẹun tó bá mú ọwọ́ tó fi ba gbogbo ojú kọ́kọ́rẹ́ jẹ́ bójú ẹ̀ ṣe rí nìyẹn. ṣé ń gbọ́ ìgbà tó máa bọ́ta lẹ́yìn tó ti gba 1000
lọ́wọ́ Genesis ó bá tọ́ọ̀nù gbogbo ẹ̀ padà. Ọmọ yẹn máa ń parọ́ gan, ẹ má believe ẹ̀, ó ṣe kò sí nǹkan tí ò ṣe láyé yìí, kò sí nǹkan tí ò ṣe. Gbogbo yín ẹ̀ ní rí mi, Kùránù ni mo gbé tí n bá parọ́ mọ́ lọ́sàn yìí, mo tún yìí máa gbé Kùránù yìí máa fi ṣépè lọ́la, máa gbé lójú gbogbo yín máa fi ṣépè lọ́la. Tí n bá parọ́ mọ́ obìnrin yẹn ní ọ̀sán yìí, nǹkan tí mo fẹ́ sọ yìí, kí gbogbo nǹkan tó wà nínú Kùránù kó dájọ́ fún mi. Ìgbà ó pè mí, ọmọ tó joyè tó ń kí n sí yẹn, ó pè mí, ó sọ fún mi ní, èmi ò kí ń rìkọ́ọ̀dù ni, ṣùgbọ́n kó máa rọ́ lọ́kùn ẹ̀. Ó lọ́mọ yẹn, ìjọ yẹn gan mo send message sí ni, mo ní kó má bá àwọn èèyàn jà mọ́, mo ní gbogbo àwọn ọmọ tó ń bájà ìmúná tí ń dàgbà. Ṣé rántí ìjọ yẹn ni mo bá sọ̀rọ̀ àǹtí Suara ipe kó má bá àǹtí ìjà, ṣé gbọ́. Náà mo wá sọ fún, mo ní gbogbo àwọn ọmọ tó ń bájà ìfà wọn mọ́ra, ó báyàn jà kò sọ pé kó máa kí, ṣé ń gbọ́ mi. Ó dẹ̀ sọ statement kan, ó lọ́mọ tó ń joyè yẹn, ṣé ń gbọ́ mi, ó ló máa ń bóun compete gan, ó láwọn ó ní gbogbo nǹkan tó ń bá ṣe ló máa ń ṣe. Ó lè bọ́ta kó sọ pé mò ń parọ́, èmi ò kí ń parọ́, ó máa ń record gbé jáde. Ó wá sọ́njọ́ yẹn, she said this and I quote, ó ní Genesis gangan, ó láwọn tó súnmọ́ òun wọ́n sọ pé gbogbo nǹkan tí mo sọ òótọ́ ni, ó ní ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n ìgbà tí mò ń pè wọ́n kọ́ wá máa jẹ́rìí. Nǹkan tó sọ fún mi nìyẹn. Ó ní ó sọ fún mi ni, ṣé nǹkan tí mo sọ yẹn. So kí ni wọ́n fẹ́ fàyọ, báwo nìyẹn ṣe fẹ́ wá ní integrity. Olórí burúkú ìkànnì àwọn ọmọ tó ń tẹ̀lé tó kú jọ sí, ìyẹn gangan ló sọ fún mi pé 1000 ló gbà. Ṣẹ́gi tó bá ti bribe ẹ̀ kò ń ṣòro mọ̀, tó bá ti bribe ẹ̀. Abẹ́ ti gbàgbé ni pé òun kan náà ló sọ pé kó finá jóhùn mi, kó gúnhùn mi lọ́bẹ, ipe kó mú lọ sẹ́wọ̀n, ipò ó máa sọ ikú tó pa Mohbad, bá play gbogbo kinní yẹn fún yín lẹ́ni kẹgbọ́. Ìwọ ló tún wá ń sọ pé kó lọ máa flag GoFundMe, kó lọ máa flag ẹ̀. Ìwọ ló sọ pé oh Jesus Christ, àbájọ náà tó ọ̀rẹ́yàn wò wọ́n mọ́, àbájọ náà tó ọ̀rẹ́yàn believe nù wọ́n mọ́, because wọ́n lóòótọ́. Wọ́n wá béèrè lọ́wọ́ Wùnmí, olórí burúkú apọkọjáyé, mo ń bọ̀. Wọ́n sọ pé no, wọ́n béèrè lọ́wọ́ Wùnmí, sorry, wọ́n béèrè lọ́wọ́ Spending, ṣé ń gbọ́ mi, mo ń bọ̀. Wọ́n sọ pé ọ̀rọ̀ yìí lágbára o, abẹ́ ẹ̀gbọ́ àwọn àṣírí tí Bukky Jesse ń tú lórí ọ̀rọ̀ Wùnmí, gbogbo àwọn ohun tó ṣe sí Mohbad nígbà ayé ẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ò mẹ́wàá ṣẹlẹ̀. Wọ́n ní ṣé ó máa ń ṣe oúnjẹ fún Mohbad, ṣé ń gbọ́. Spending sọ pé kò kì í ṣe oúnjẹ fún Mohbad, ó lóun ò rí kó ṣe oúnjẹ fún Mohbad rí. Ó sọ pé àdúrà ló máa ń ṣe oúnjẹ fún Mohbad. Ẹ jọ̀ọ́, kí láǹfààní wípé a fẹ́ yàwó sílé tí ò lè ṣe oúnjẹ fọ́kọ, kò lè ṣe oúnjẹ, ó kúndùn òbòjú kó dáná fọ́kọ lọ. Mo sọ fún yín, gbogbo 8 times of abuse ló fi abuse ọmọ yẹn kó tó kú. Physical abuse, Spending sọ níbẹ̀. Spending sọ pé ojoojúmọ́ ló máa ń bàjà, ó máa lọ́ọ̀ka aṣọmọ lọ́rùn. Ó nígbà tó ń bọ̀ láti show, ṣé ń gbọ́ mi, ó ní ó ju ọmọ sílẹ̀ ìgbà tó ń fọ́ gíláàsì sínú mọ́tò, ó ní ó ju ọmọ sílẹ̀, olórí burúkú tó ń sunkún ọmọ sìn, alẹ́ òní ṣoríire. Bó ṣe dá èmi Mohbad légbodò, wọ́n á dá èmi ẹ̀ légbodò bẹ́ẹ̀. Ṣé ń gbọ́ mi? Ọmọ yẹn sọ pé òun gbọ́ tọ́jọ́ argue nípa girlfriend Mohbad tó wà ní London. Ṣé rántí pé mo sọ fún yín pé, ṣé ń gbọ́, ṣé rántí pé mo sọ fún yín pé Mohbad ó transfer owó, ó pe Darosha pé kó transfer owó sí lady kan ní Birmingham, ṣé rántí. Spending confirm pé òun ń gbọ́ tán argue nípa girlfriend yẹn. Ẹ bá mi dìyẹn mú náà, gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń wò mí lẹ́ni, tẹ́ bá ti rí obìnrin tó ń ṣọ́ yín lọ́wọ́ lẹ́sẹ̀, ta ló ń tẹ̀lé yẹn, ta ló ń fẹ́ yẹn, ó tún ti lọ bọ́mọ yẹn, ẹ lọ wo obìnrin yẹn dáadáa, ó ń dóko mọ́kọ lára ni.
obìnrin tí ò ṣe ṣìnà kí lọ́kàn mi kan pẹ̀sìn màtá o ọkùnrin ò bá lọ kó má dé ọkàn mi balẹ̀ because mo mọ̀ pé nǹkan tí n bá ṣe ni màmá rò séyàn nǹkan tí Wùnmí ń ṣe ló fi ń accuse ìtorí ẹ̀ ni ò ló ṣe ń bá Mohbad jà nínú mọ́tò ìjọ yẹn Spending sọ pé ó lọ́ọ̀kì aṣọ mọ́ Mohbad lọ́rùn ni ó wá sọ fún Mohbad pé òun máa báyé Mohbad jẹ́ báyé Little ṣíṣe bàjẹ́ ó ní ṣọ́mọ̀ ẹ̀pọ̀ obìnrin ló báyé Little jẹ́ àbí Little Frosh ó ní ṣọ́mọ̀ ẹ̀pọ̀ obìnrin ló báyé Little Frosh jẹ́ ó wá lọ aṣọ mọ́ lọ́rùn tó fẹ́ strangle to death so inú mọ́tò yẹn ni ègún yẹn ti ń gùn kó pa Mohbad just because pé ó gbọ́ ọ̀rọ̀ Canada ó dẹ̀ gbọ́rọ̀ girlfriend ṣé ń gbọ́ mi now ọmọ yìí wọ́n wá sọ pé kò sí oúnjẹ kankan kò kí ń sí oúnjẹ rárá fún Mohbad gbogbo 8 stages of abuse ló fi abuse Mohbad kó tó kú physical abuse domestic violence or abuse ṣé ń gbọ́ mi sexual abuse ó fòbò dún òbò yẹn ló wá gbé lọ fún ọba Lẹ́kì ló pé kiri federation òbò federation ṣé ń gbọ́ psychological and emotional abuse òun lè ṣe máa ń rí Mohbad tí Karimo sọ pé Mohbad ti ń ya wèrè Mohbad ò dédé máa ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tí Wùnmí fi ń jẹ́ níyà nínú ilé ló ṣe affect psychologically ṣé ń gbọ́ mi financial or material abuse financial abuse yẹn ni pé Mohbad ò ní account ọwọ́ Wùnmí ọwọ́ ìyá Wùnmí àtọwọ́ àbúrò ìyá Wùnmí ibẹ̀ lówó wọn wọ̀ Naira Marley ló ṣẹ̀ṣẹ̀ pé bàbá pé ọmọ yín dàgbà tó ìkó ní account ìyá Wùnmí àtàbúrò ìyá Wùnmí ni máa ń sanwó sí kí ló dé tọmọ yín ò ní account ìyẹn ló ń jẹ́ financial abuse material abuse wá ní pé gbogbo nǹkan ẹni Mohbad tí Mohbad rà tó fi sí káwọ́ ìyá Mohbad ìyá Wùnmí wọ́n ti gbẹ́sẹ̀ lé wọ́n ní kò ní nǹkan kan lọ́wọ́ àwọn another one ní èyí tí ó jẹ́ pé Mohbad kú Wùnmí sáré pé lọ́ọ̀yà tó mú ọwọ́ Mohbad tó fi ń sign tó sọ pé complete ni Mohbad máa fi ń sign ọmọ tó dàgbà tó yẹ tó kàwé àwọn máa complete láì ṣe pé tí ò ní capacity lórí ọ̀rọ̀ Wùnmí gbogbo àwọn ohun tó ṣe sí Mohbad nígbà yẹ ọ̀rọ̀ rẹ̀ ò mẹ́wàá ṣẹlẹ̀. owó tó jẹ́ kókó wálé kó ná òun ń ṣiṣẹ́ Wùnmí àti ìyá ẹ̀ àtàbúrò ìyá ẹ̀ àwọn ló ń náwó yẹn ìyẹn ni modern slavery. Discriminatory abuse ni pé wọ́n discriminate ibi tó dẹ̀ discriminate ni pé I like baba Mohbad I like ìyá Mohbad baba Mohbad gbé placenta baba Mohbad gbọ́mọ ilẹ̀ wálé ìyá Mohbad ló dá that is discriminatory abuse. Organization or institutional abuse ni pé ó ṣẹlẹ̀ nínú ilé yẹn ló ti ń abuse ọmọ yẹn back to back lójoojúmọ́ àbàjá a lọ aṣọmọ lọ́rùn a lọ sọ́tẹ̀l ṣé ń gbọ́ mi now ó wá béèrè lọ́wọ́ Spending ló wá ń rojọ́ lọ wọ́n ní báwo lọ́wọ́ tán fi gbá window Spending ní kò sí nǹkan kan ó lọ́wọ́ tán fi gbá window yọ ẹ̀jẹ̀ ó ní even scratch lọ́wọ́ tán fi gbá window meanwhile Wùnmí lọ send ọwọ́ kan sí Gistlover tẹ́ bá lọ wo show tí Mohbad lọ last kó tó kú egbò yẹn ti wà lọ́wọ́ Mohbad but egbò yẹn ni Wùnmí ya fọ́tò ẹ̀ tó send sí nọ́ọ̀sì pé ó fẹ́ wá treat egbò yẹn ni Wùnmí ya fọ́tò ẹ̀ tó send sí Gistlover but Spending jẹ́ kó yé wa pé little scratch ní nǹkan tó ṣe Mohbad pẹ̀lú ọwọ́ tó fi gbá glass ipe kò ẹ̀jẹ̀ ó ní slight ẹ̀jẹ̀ ló yọ ẹ bá mi dìyẹn mú Spending nígbà táwọn wá dé roundabout orchid àbí orchid mi mọ̀ bẹ́ẹ̀ ṣe ń pè roundabout ilé Mohbad ó ní Wùnmí fẹ́ bọ́lẹ̀ ó lóun fẹ́ máa lọ sọ́tẹ́ẹ̀lì ṣàmì pé bàbá náà ti sọ wọ́n ní ọjọ́ mẹ́ta ló máa ń lọ sọ́tẹ́ẹ̀lì kí ló lọ ń ṣe lọ́tẹ́ẹ̀lì ẹ sọ fún mi kí ló lọ ń ṣe lọ́tẹ́ẹ̀lì wọ́n ló fẹ́ bọ́lẹ̀ ìwọ tó sọ pọ́kọ ẹ ó ti fọwọ́ gbá ọwọ́ ẹ̀ ń yẹ̀jẹ̀ ó wá dé junction lé ó fẹ́ lọ sọ́tẹ́ẹ̀lì kí ló fẹ́ lọ ṣe lọ́tẹ́ẹ̀lì ṣó fẹ́ lọ gbàjọ ni àbò fẹ́ lọ bá wọn fọ ọṣọ ni àbò fẹ́ lọ bá wọn fọlẹ̀ ni. Drop your comments. Remember to like, share, and follow us. Thanks for watching.